ọmọ tí ẹkùn bá bí ẹkùn ní ọjọ́ TADENIKAWO ọmọ Ògúnwùsì ní TADENIKAWO ọmọ Ọ̀jájá ní TADENIKAWO ọmọ bàbá rẹ̀ ní TADENIKAWO. Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe Máṣọ́lá Túndé bó ṣe ń dé èrò ọ̀nà ará ilé ẹ fìdílé nǹkan kájọ gbádùn gist yìí o. Ẹ rántí OYOTUNJI village àti ṣe gist rí ní South Carolina. Kábíyèsí ṣe bẹbẹ o, wọ́n ṣe bẹbẹ o. Inú mi dẹ̀ máa ń dùn sí bàbá wẹ̀rin ńlá nítorí pé wọ́n mọ̀ pé nǹkan tí ó yẹ kí àwọn ṣe ni àwọn ń ṣe kí àwọn ṣe gẹ́gẹ́ bí bàbá fún TADENIKAWO. Ẹ̀yin èèyàn lé OYOTUNJI village la tún padà sí o. Ṣé mọ̀ pé aṣọ gist bí ọba OYOTUNJI bó ṣe wàjà ní last year tí ó jẹ́ pé ẹ̀gbọ́n ọba yìí ló ṣe ikú pa. A dẹ̀ sọ fún yín nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin gbogbo àwọn sísí wa gbogbo yìí, nǹkan tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀gbọ́n ọba yìí tí wọ́n ní wọ́n máa ń fún lówó. Tán dẹ̀ ní ẹ̀gbọ́n ọba yìí ó mu ìmúkùmù. Tí wọ́n ní ó gún ọba yìí, ó gún ní ọ̀bẹ láyà. Ó yẹ kẹ́ ẹ rántí gist yẹn torí gbogbo ẹ̀ ló wà lórí social media, ẹ lè lọ wò ó. OYOTUNJI jẹ́ village kan ní South Carolina tó jẹ́ pé bíi Yorùbá kingdom náà ni. Wọ́n máa ń ṣe gbogbo àwọn ritual àti traditional rites ní ibẹ̀. Wọ́n ní ó yẹ kí bàbá wẹ̀rin ńlá lọ sí ibẹ̀. Ṣùgbọ́n nǹkan tí ó yà wá lẹ́nu ni wípé TADENIKAWO ní kábíyèsí mú wípé ó máa tẹ̀lé àwọn lọ sí South Carolina láti lọ sí OYOTUNJI village. Wọ́n ní festival OYOTUNJI, wọ́n ní ó ti ń bọ̀ tó jẹ́ pé wọ́n máa ṣe ní South Carolina. Ẹ mọ̀ pé South Carolina, United States of America ló wà ní north side. So wọ́n ní kábíyèsí ní àwọn àti TADENIKAWO làwọn jọ máa lọ láti lọ darapọ̀ mọ́ àwọn village yìí láti ṣe ọdún ayẹyẹ èyí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún. Ẹ̀yin èèyàn lé ṣé mọ̀ pé gist yìí a ti mú wá fún yín rí tẹ́ bá follow wa. Ni a sọ fún yín gbà yẹn pé ìgbà tí ọba kú, ọba OYOTUNJI village, wọ́n ní àǹtí wáyé wọ́n ní ṣe ni wọ́n lọ sí South Carolina torí ìgbà yẹn Queen Naomi àti Dr. Elizabeth wọ́n lọ kí àwọn family ọba yìí. Wọ́n ní ṣe ni àǹtí wáyé gba ibẹ̀ lọ o. Tẹ́ bá rántí gist tí wọ́n ní kábíyèsí wọ̀n wọn wípé kán má lọ. Wọ́n ní àǹtí wáyé lọ síbẹ̀. Wọ́n ní àǹtí wáyé wá lọ perform gbogbo àwọn ìwà tí ò yẹ kán wù ní South Carolina. Ṣùgbọ́n ìgbà tí wọ́n máa dé, wọ́n ní bàbá wẹ̀rin ńlá bínú sí wọn wípé kán kó ẹrù wọn kán jáde nínú ààfin àwọn. Torí a ti ṣe gist yìí rí, mo kàn ń padà sẹ́yìn díẹ̀ so that a lè yé yín nǹkan tí ó ń ṣẹlẹ̀ nípa OYOTUNJI village yìí. So ìgbà tí ọ̀rọ̀ yìí kọjá lọ, àwọn family wọn wá bẹ̀bẹ̀, kábíyèsí fi wọ́n sílẹ̀. Ṣùgbọ́n ìgbà tí ayẹyẹ festival àwọn OYOTUNJI yìí wọlé, wọ́n ti ròyìn pé àwọn làwọn tún máa lọ nítorí pé àwọn ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ọkùnrin prince fún bàbá wẹ̀rin ńlá. Ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá wọn náà ní àrẹ̀mọ àwọn TADENIKAWO làwọn jọ ń lọ sí OYOTUNJI village. Wọ́n ní omijé ó gba ojú àwọn sísí wa gbogbo yìí wípé wọn expect nǹkan tí ó ṣẹlẹ̀. Torí wọ́n ní gbogbo wọn ti fẹ́ máa du OYOTUNJI, ṣe mọ̀ pé US ní ibẹ̀. Gbogbo wọn lọ fẹ́ travel, náà fẹ́ lọ sí America. Ṣùgbọ́n wọ́n ní bàbá wa, wọ́n ní wọ́n choose TADENIKAWO ni láti tẹ̀lé àwọn.
ẹ dẹ̀ mọ̀ pé situation Queen Naomi wọn ò lè travel nítorí pé wọ́n sì ń ṣe ọ̀rọ̀ kéèsì wọn ti event tí wọ́n ṣe tí àwọn ọmọ yìí tí wọ́n fi jẹ́ Ọlọ́run nípè, so wọn ò lè travel torí wọ́n ní wọ́n passport ṣì wà lọ́wọ́ high court. So right now àwọn olórí yìí nǹkan tí wọ́n fẹ́ òun ni wọ́n fẹ́ kí bàbá wẹ̀rin ńlá kán mú àwọn lọ sí South Carolina fún festival Oyotunji village. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní kò sí nǹkan tó jọ, àrẹ̀mọ àwọn ló ń tẹ̀lé àwọn lọ, nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní kò sí nǹkan tí ìkọ̀kan nínú wọn lè sọ nítorí pé ọmọ àwọn àrẹ̀mọ àwọn òun ló máa tẹ̀lé àwọn lọ sí South Carolina, pé kò dẹ̀ sí ìyípadà nínú ọ̀rọ̀ yẹn, nǹkan tá a gbọ́ nìtàn ní bàbá wẹ̀rin ńlá sọ. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní inú palace competition ni, especially láàrin àǹtí wa A àti àǹtí wa Fashion, nítorí competition yẹn ti pọ̀ jù débi tó jẹ́ pé àwọn náà wọ́n ń sọ pé àwọn ọmọ táwọn bí ọkùnrin ni wọ́n. Recently ni mo rí àwọn videos kan lórí social media tí àǹtí wa A ń ṣe. Ẹ̀yin èèyàn lé, ó yẹ kẹ́ ẹ mọ̀ ìpérú ẹ̀ máa ṣẹlẹ̀, ó yẹ kẹ́ ẹ mọ̀ ìpérú ẹ̀ máa ṣẹlẹ̀, nítorí nǹkan tí mo dẹ̀ fi sọ ìpérú ẹ̀ máa ṣẹlẹ̀ ni pé bàbá wẹ̀rin làgọ́ bọ̀ wípé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wẹ̀rin ńlá competition ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ti sí gbogbo iná wá nítorí ọlá, wọ́n wá nítorí title, wọ́n wá láti gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ bàbá wẹ̀rin ńlá. Ìtorí ẹ̀ ni gbogbo wọn fi ń du àti bí ọmọ, especially ọkùnrin. Ṣé mọ̀ pé ńgbà tí wọ́n ti bí ọkùnrin wọn máa ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ńgbà tí wọ́n bí ọkùnrin ẹ rí i pé àwọn tó bí ọkùnrin nínú wọn ẹ rí i pé wọ́n ń fight, wọ́n ń jà fún ẹ̀tọ́. Ẹ̀yin náà ẹ wò àǹtí wa A ṣe ló ń ṣe bí ìgbà tó yẹ pé òun nìkan nìyàwó inú ààfin bàbá wẹ̀rin ńlá. Everybody ló ní kí ló dé tàǹtí wa A ń behave báyìí. Ó ń ṣe gbogbo wa dẹ̀ ń rí nǹkan tó ń ṣe, ó rọra yọ ṣe, ó ń ṣe ní gbangba ní gbangba, kí ló dé, kí ló le tó yìí. Anyway, bí a ṣe gbọ́ nìyẹn o, tán ní bàbá wa ní ọmọ àwọn ààrẹ Prince TADENIKAWO òun ni àwọn jọ ń lọ sí South Carolina ní America. Gist tá a tún gbọ́, ẹ̀yin èèyàn lé, ilé ayé yìí lágbára o, ilé ayé yìí ó lágbára gan-an ni. Nǹkan tí ò yé lọ́rọ̀ àǹtí wa A ò ní pé kí ló dé tí wọ́n ní ìsinmi, gẹ́gẹ́ bí bàbá wẹ̀rin láti sọ pé kí ló dé tí wọ́n ní peace of mind. Kété tí wọ́n gbọ́ pé kábíyèsí fẹ́ mú TADENIKAWO lọ sí North Carolina, bí àwọn àǹtí wa gbogbo yìí bí wọ́n ṣe lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ìyá aláwo kan nìyẹn tán wá sí inú ààfin. Wọ́n láwọn mẹ́ta ni wọ́n wọṣọ funfun, wọ́n wá ń sọ fún kábíyèsí pé bàbá wẹ̀rin ńlá pé wọ́n lè mú TADENIKAWO lọ o, àwọn rí ewu o, àwọn rí èyí o, àwọn rí tọ̀hún o. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní àwọn ti mọ ibi tí wàhálà yẹn ti wá. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ò rò lẹ́ẹ̀mejì tó fi ní kán lọ pé àǹtí wa A wá. Wọ́n ní wọ́n dẹ̀ ń sọ fún àǹtí wa A pé tí àǹtí wa A ò bá jáwọ́ nínú ìwà tí wọ́n ń wù nínú ààfin àwọn yìí, pé nǹkan tí àǹtí wa A máa rí pé kò ní dáa o. Nǹkan tí ò yé mi ni pé ṣé kábíyèsí ò lè bá ọmọ wọn jáde ni, àbí wọ́n lè mú ọmọ wọn travel ni, àbí wọ́n lè ṣe ojúṣe gẹ́gẹ́ bí bàbá fọ́mọ wọn ni. Kí ló dé, kí ló dé, kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kiri? Èyí tí ń pọ̀ jù náà. Every time lẹ máa lọ gbé àwọn èèyàn dìde kán wá máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀. Ṣé ẹ rò pé bàbá wẹ̀rin ńlá ò mọ gbogbo nǹkan tó ń lọ ni? Tí wọ́n bá sọ̀rọ̀ wọn kàn fẹ́ sọ̀rọ̀ ni, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n rí. Ìwọ ṣe competition pẹ̀lú Queen Naomi títí, ò dẹ̀ still fẹ́ rest.
o still fẹ́ sinmi. Recently náà la gbọ́ wípé mo ń try láti ṣe gist sójú kan ni o toró pọ̀ díẹ̀. La gbọ́ pé àǹtí wa fashion òun àtàwọn family ẹ̀ wọ́n wá ń bẹ kábíyèsí pé kí kábíyèsí forgive ẹ̀. Ipe gbogbo nǹkan tí àǹtí wa fashion ti ṣe, ipe kí kábíyèsí dáríjì. Ipe ọmọdé ò lè rẹ̀kọ jẹ̀kọ kó má ra lọ́wọ́. Ipe kì í ṣe pé bóyá àǹtí wa fashion, ipe bóyá wọ́n ń try láti rude sí kábíyèsí. Ipe ṣùgbọ́n bí ọ̀rọ̀ Christiana ṣe rí, ipe kò dáa nítorí pé ọ̀rẹ́ àǹtí wa fashion ní Christiana. Ipe kò dáa kí kábíyèsí máa fẹ́. Wọ́n náà sọ̀rọ̀ yẹn ilẹ̀kùn. Ẹ̀yin èèyàn lé. Gbogbo ọ̀rọ̀ tí à ń sọ yìí náà lórí owú jíjẹ náà ni. Bí àǹtí wa ṣe ń jowú Queen Naomi ni ẹ̀ ń jowú Queen Naomi. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Kò sí irú eré tẹ́ ẹ lè sá ẹ lè bá Queen Naomi. Ẹ lè bá wọn. Gbogbo nǹkan náà ni Queen Naomi fi jù yín lọ. The best thing ni kẹ́ ẹ jókòó ara yín jẹ́ síbi tí kábíyèsí bá fi yín sí. Kẹ́ ẹ dẹ̀ máa tọ́jú ọmọ yín. Because tẹ́ ẹ bá ṣe èyí, nǹkan tẹ́ ẹ máa bá nídìí ẹ̀fà ó máa jèjé lọ. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn o. Tọ́ ni pé àǹtí wa yé ó lọ pàdé àpòpọ̀. Ó wá ní pé wọ́n wá ń sọ nǹkan tí ò ṣẹlẹ̀ fún bàbá Erin ńlá. Wípé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ táwọn àti TADENIKAWO bá travel. Wọ́n ní bàbá Erin ńlá ní kí àwọn tó di ojú àwọn, kí àǹtí wa yé kó gbogbo àwọn tó kó wá kó wọn síta kíákíá. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹni tó bá ṣe tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ nínú pálásì bàbá wa ní ìsìn, ẹ mọ̀ pé ṣẹ́ ń sọ̀dọ̀ ló máa dájọ́ fẹ́ nìyẹn. Torí bí a ṣe ń gbọ́ gan, wọ́n ní kí ìyá onífá tó lọ wọ́n náà máa búra. Wọ́n ní wọ́n máa ṣèbúra gbogbo wọn. Wọ́n dẹ̀ ní pé ibi tí wọ́n bá pálásì bàbá Erin ńlá dé nìṣẹ́ pé èèyàn kò lè ṣe ibi sí inú pálásì yẹn. Ipe èèyàn kò lè gbé ibi wọ inú pálásì yẹn. Kọ́tà gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Tá bá tún gbọ́ update lórí gist a máa mú wá fún yín. Bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tí mò ń sọ mi ò bá kábíyèsí gbé inú pálásì o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin èèyàn lé ẹ má gbàgbé prize giveaway àti mú àwọn èèyàn 20. Gbogbo ẹ̀yin tẹ́ bá gbórúkọ yín ní oṣù March a tún máa ṣe ní another 3 months ní agbára Ọlọ́run. Ẹ̀yin náà ẹ máa follow wa kẹ́ máa comment kẹ́ máa like kẹ́ máa share. Ẹ̀yin náà gbórúkọ yín ní àṣẹ Ọlọ́run ọba. Ó ní màmá mi kan tí wọ́n email mi wípé last year àwọn ò rí owó. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé account number tẹ́ ẹ fún wa kò lọ. Mo dẹ̀ try láti send message sí yín but ẹ respond. So ẹ jọ̀ọ́ ẹ send account number yín. Ẹ jẹ́ kí n wo orúkọ yín kí n pè ní ìsìn. Orúkọ yín ni Madam Ruth Ọpẹ́níyì. Ẹ send account number yín sí masholagistv@gmail.com. Ẹ̀yin tí ẹ ti rí test wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí èèyàn méjì péré mo ṣì rí tán send account number wọn. Ẹ send account number yín before March 10 torí March 10 yẹn mo máa bẹ̀rẹ̀ sí pé orúkọ gbogbo àwọn èèyàn tí a ti rí. Kò jẹ́ bó ṣe jẹ́. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.